iṣẹ́ olùkọ́ kò ṣe é sọ̀yàn kọ́ pé dẹ́gbẹ́dẹ́gbẹ́ ó gbọ́dọ̀ lọ kíláàsì irọ́ ni. Ìbò. Àmójútó bẹ̀ ni pé kí ẹbí tíṣà nù. Kó wá fún dúró lọ fáwọn ọmọ. Yóò ṣiṣẹ́ ṣe o. Torí pé ọ̀bù láti ṣe láti inú rẹ̀ ni. Ààrẹ mú lágídí sí. Bẹ́ẹ̀ gbé CCTV sínú kíláàsì. Kí ẹ tún dúró tì báyìí pé a máa kọ́ wọn. Kó kọ́ lẹ́sìn plan jù bẹ́ẹ̀ lọ. Tí ò bá wù láti kọ́ ọmọ òfégè ni o. Òfégè ni. It's something that it is inborn. It has to come from your mind. Bí mo fẹ́ kọ́ àwọn ọmọ yìí, a máa pùṣẹ̀. Ó wà máa ṣe àmójútó ọmọ kọ̀ọ̀kan ní yàrá kàwé rẹ̀. Ìgbọ́tò sóyè yín oyè wa. Sí ìbéèrè wa. Kò sí ìbéèrè. Ó dọ̀la. Ṣùgbọ́n tíṣà tó bá mọṣẹ́ rẹ̀ níṣẹ́ kò ní béèrè pé sóyè yín òun yóò dúró lórí béèrè. Yóò fi mọ̀ bóyá wọn bí òye wọn. Oyè wọn bí òye wọn tí ò bá wá yí wọn yóò wá tún wọn kọ́. Ìgbọ́tò wọ́n ní kọ́ yín mo ti kọ́ yín. Bá di parí oṣù ẹ máa mú owó rẹ̀ máa lọ. Ìyẹn ò lè lo adébí kankan. Ẹ ṣe àdúpẹ́ àmọ̀ràn wàrà lè gbà ẹgbàá náà láti sọ pé àwọn olùkọ́ ẹgbẹ́ yín kan tó jẹ́ wípé wọn àmúṣe ìlọ́kọ̀ọ́kọ́dọ̀ lákà sáàsì gẹ́gẹ́ sọ pé wọn ìgbà tó yẹ pé wọn ti ẹ̀rọ síbi iṣẹ́ ń gbà mí àbí wọ́n wà ń bí iṣẹ́ gan ọ̀nà bó ṣe sájáde ni wọ́n mọ̀ sá ẹ̀kàn gbà wọ́n nímọ̀ràn nítorí àtúbọ̀tán. Nínú iṣẹ́ tí tó dangerous jù tó léwu jù iṣẹ́ olùkọ́ni wa ó léwu fún wọn tó ń ṣe ó léwu fáwọn ọmọ rẹ̀. Àwọn ọmọ tí èèyàn bí ó wà nínú ìwé ìyá bí. Tọ́sí ilé ìwé o kódà tí ẹ̀kọ́ wọn lọ Amẹ́ríkà lọ kẹ́kọ̀ọ́ ó tún wá léwu fún orílẹ̀-èdè lápapọ̀. Ó léwu fún yàn torí pé kí ni tó o bá ń gbowó tó o kọ́ àwọn ọmọ ní tó yẹ kó o kọ́ wọn kò sáà lùbáríkà ní owó Ọlọ́run ní fi ìbùkún sí. Téèyàn kórè níbi tí ó gbìn sí. Bẹ́ẹ̀ ni ṣẹ́ẹ̀sì iṣẹ́ olùkọ́ ni iṣẹ́ àfaradà ni kódà ká máa sanwó tó pọ̀ fún yàn. Wọ́n ti sọ bẹ́ẹ̀ pé ọ̀run lè bẹ̀rẹ̀ tíṣà wà. Rárá èmi ò gbà báwọn. Bí ẹ bá jẹ́ tíṣà tó kọ́ ọmọ dáadáa tí ò bá sin lọ́run yóò wọná o èrè ò sí lọ́run. Tí ẹ bá jẹ́ tíṣà tó kọ́ ọmọ dáadáa tí ò bá sin lọ́run yóò wọná. Ọlọ́run fi yẹ̀ jẹ́ èrè tíṣà ń bẹ láyé yóò sì gbà lọ́run ni. Tó bá sin lọ́run Ọlọ́run san lẹ́san rẹ̀ lọ́run. Èrè tíṣà ń bẹ láyé ń bí ẹja o nígbà táwa kéré ọmọ tíṣà yọlódò ọmọ tíṣà ni máa ń ní láárí jù ọmọ tíṣà máa ń ṣe dáadáa ni láàrin àwọn ẹgbẹ́ wọn kódà kó bá bùjú sọ́nà èrè tíṣà nù ibi tí ó ti jẹ ara ọmọ ni ó ti jèrè wọn. Torí pé ó bójútó ọmọ ọlọ́mọ. Ó bójútó ọmọ ọlọ́mọ. Ẹni tí sì ń dẹta ìsà òkété ìdùnnú dẹ tiẹ̀ lẹ́yìn. Ó dẹ tiẹ̀ lẹ́yìn náà. So àwọn akẹgbẹ́ mi ìmọ̀ tí màá dá wọn ni pé it is either kó o fẹ̀mí sí kó o jèrè gẹ́gẹ́ personally káwọn ọmọ rẹ̀ jèrè rẹ̀ kí orílẹ̀-èdè náà sì jẹ́ àbí kó o kúkú fẹ̀rẹ̀ kan jà ṣe gáfárà. Tọ́ ilé ìbá lára mu mọ́. Ẹ̀jẹ̀ ṣe gáfárà fún yín so that o ò ní ra ègún fún àwọn ọmọ àtàwọn àrọmọdọ́mọ. Tẹ́ bá sọ ọmọ tíṣà tí ó ṣe dáadáa ẹbí ìyá rẹ̀ èyí bàbá rẹ̀ tó jẹ́ tíṣà ni o bóònù náà ṣe tọ́jú ọmọ ọlọ́mọ. Orí kan bá sùn yóò ràn gbà. Ìmọ̀ràn mi fún wọn náà nìyẹn pé kán dákun tó di tọ́lọ́run kán já ṣiṣẹ́ ibi iṣẹ́ àlùbáríkà ni o. Ìjẹ́ tíyàn máa jẹ tíyàn máa bọ́mọ jẹ tó mọ́ máa jẹ́ ń bẹ̀ níṣẹ́ tíṣà ṣùgbọ́n nìkan ni ó ṣe sacrifice yẹn o. Ìwọ́n tó jẹ́ tíṣà wọ́n ló ṣe sacrifice yẹn tí ó fi rí bó ṣe rí. Ọ̀gá wa kan bẹ ní ìparí tíṣà ni àwọn ọmọ tó ti kọ́ gbàkan tó ti gbàgbé wọn padà wá rántí ẹ̀ lọ́jọ́ alẹ́ látò ti fẹ̀yìn tó ti fi iṣẹ́ rẹ̀ iye pé wọ́n sanwó oṣù fún wọn ò lè ran ọdún fún ìsìn tí ó lè ṣẹlẹ̀ tá a bá fi tòótọ́ ọdún tá a bá fi kọ́ ọmọ ọlọ́mọ Ọlọ́run wà àwọn ọmọ tiwa náà.